ọ̀rọ̀ rẹ o ará àdúgbò tuntun ti dé tí ẹ̀mí wá fún yín o. ṣe bọ́mọ tó bá dá ní ti bàbá èyí tó bá kù díẹ̀ ká tó ní ti ìyá. Ọlọ́run ò ní fún wa ní ọmọ tó máa kó ti létà. Ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́. Ayinke Deblack ẹ̀fún ya ìyẹn jẹ́ kọ́kàn bàbá balẹ̀. Ìwà burúkú ìwà tí kò dáa kò yẹ fọ́mọlúwàbí. Ọmọ landlord, Ọmọ landlord, Deblack Ọmọ landlord, ẹ̀wọ̀n Ọmọ landlord, Ọmọ landlord, Ayinke Ọmọ landlord, Ọmọ landlord, ẹ̀wọ̀n Ọmọ landlord. Never, 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 never spoil the child and spare the road. Òbí tí kò bá kẹ́hùn sọ̀rọ̀ ó máa kẹ́tàn sáfọ́fọ́ sí i. Ọ̀rọ̀ ìṣítí discipline to the core. Ẹ jẹ́ ká ṣọ́wà wù níwájú àwọn ọmọ ọjọ́ làwọn bá lè dá. Ọmọ landlord, Ọmọ landlord, Ọmọ landlord, ilé Ọmọ landlord, Ọmọ landlord, ilé bàbá Ọmọ landlord, Ọmọ landlord, ìjọ̀gbọ̀n láfi tí náà jì. Ẹwà tẹ́rántì àtàrà lé ẹ̀tún wá ṣe. Èmi la ò ní yàsí bá a ti fẹ́ lórí rẹ̀ náà lórí. Èmi la ò ní yàsí, èmi la ò ní yàsí, èmi la ò ní yàsí bá a ti fẹ́ lórí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yàsí, èmi la ò ní. Bàbá Ayinke, bàbá Ayinke, kí ló dé? Kí ló fà gbé? Adigbẹ́yìn la lọ. Ó ti gbẹ́yìn la lọ. Ó gbẹ́yìn la lọ. Àwọn ló wá gbẹ́yìn la. Pẹ̀lú ọ̀rẹ́ mi. Àwọn ló wá gbẹ́yìn la sọ̀rọ̀. Àwọn sójà. Kí? Àwọn gòdògòdò. Ó ní ó gbé àwọn èèyàn. Wo tẹ̀ fi yẹn lẹ̀. Sórí tí mo bá wá yìí, ìdùnnú ṣubú láyọ̀ ni. Ṣé mo wà yìí? Mo wà yìí. Wọ́n ti mi jẹ sídìí ṣe àmọ̀ gbogbo àdúgbò yìí. Sórí tí Àyìnlá yẹn kékeré ni, mo máa gba Àyìnlá jáde fún ẹ. Wọ́n gbẹ̀yìn lọ jáde fún mi. Ọ̀rẹ́ mi ní ẹ̀. Ọ̀rẹ́ mi. Ó ṣe ọ̀rẹ́ mi. Inú mi náà ṣe ń dùn. Ọjọ́ bí so mọ̀ ní. Ọ̀rọ̀ ìṣítí. Jàǹgọ́sà, ó ṣe ọ̀rẹ́ mi. Má sunkún mọ́ jáde. Ẹ jẹ́ ká ṣọ́wà wù níwájú àwọn ọmọ ọjọ́ làwọn. Ọ̀rẹ́ mi, ṣùdẹ̀ ṣé òǹpọ̀ máa fi Àyìnlá ọmọ mi lẹ̀? Kí ló tó ṣe báyìí? Tó òun yẹn tó dúró síwájú rẹ̀ ni. Ẹ̀rù ń bà mí. Sídìí ṣe àmà gbogbo lórí sójà. Káyì, bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ara mi ń gbọ̀n ni. Ara sì máa gbọ̀n. Sójà. Ẹ ká sọ. Dádì Àyìnlá, ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yín dáadáa. Ẹ dúpẹ́ lọ́wọ́ dáadáa o. Èèyàn pàtàkì ni wọ́n nínú àdúgbò yìí. Ọ̀rẹ́ mi. Ẹ dúpẹ́ lọ́wọ́ dáadáa. Ẹ dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ orí yín pé ọmọ yín Àyìnlá yẹn gbà tá a wá kéèsì yẹn lọ tá a wò bọ̀ a rí i pé kò lọ́wọ́ púpọ̀ nu mátà yẹn ṣùgbọ́n mí pé àkáǹtì ẹ̀ lọ́ fi wọ́ owó tọ́wọ́ ìtorí ẹ̀ la ṣe fẹ́ release ẹ̀ tí kò bá ṣe bẹ́ẹ̀ máa pẹnu barak. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yín dáadáa. ṣó rọ́mọ wọn Àyìnlá yẹn Okay sir. tó bá ti di ọ̀la kó bá ń release ẹ̀ Okay sir. ṣó ti gbọ́
kò jẹ́ kó máa lọ lé wọn. ẹ ṣe gan ni ọ̀gá ṣe gbọ́ wọ́n bá mi lọ́fíìsì. ọ̀gá sójà o ó dàbọ̀ ọ̀rẹ́ mi ó lẹ́nu gan o. wọ́n lè bẹ̀ wọ́n náà kéré náà. sọ́kọ́ ti yọ sọ́kọ́ ti lọ ó ti lọ ọ̀rẹ́ mi Àyìnlá ti dé sákàbà. wo bó ṣe sọmọ fún mi pẹ̀lẹ́ sófìyà jẹ́ gan ni. ọwọ́ sójà burú o ẹ bá rí gbogbo ẹ̀yìn mi ẹ wò. yìí wo bó ṣe sọmọ fún mi sọ́jà wèrè ni mo mọ̀ kan tí máa ṣe fún ọjà lọ́nu ilé. gbogbo ẹ̀yin tẹ́nà tọ́mọ mi ti dé ojú tí wọ́n àwọn olóyìn burúkú sódò mọ́ mi tó bá ti wọlé kó lọ sanra kó freshen up ṣó yẹn sì pẹ̀lẹ́. Bọ̀dá mi ti dé. lọ́dọ̀ ṣé jàre máa. Olúwa ṣeun Àyìnlá ọmọ mi báwo pẹ̀lẹ́ ó dé pẹ̀lẹ́ ó dé padà ọmọ òde. kí ló ṣe yín mo wọlé kó lọ bá mi tẹ̀bà fún jàre. tá làwọn. new tenants ni wọ́n ọjọ́ kò débi. tẹ́nàtì tuntun tí bàbá yín ṣẹ̀ṣẹ̀ gbà níwà ẹ káàbọ̀ o. àwọn new tenants yẹn gbogbo wọn ti kó lọ. àwọn kan tó wá dàbí ẹ̀sìn báyìí. inú ẹ̀ ṣe kò rí. deeper life lẹ́ ń lọ ni. o ti bẹ̀ wọlé lọ kó lọ freshen up jàre ẹ̀yin lè máa lọ síbi tẹ́ lọ. ọmọ bàbá landlord wọ́n fa ọ̀nà ojú ẹ̀ mi ṣe mo ní kó pè ní tó o mú ìlẹ̀ wá padà gbọ́ látọ̀jọ́ ẹ̀ mọ́ ṣé kò sí. ẹ wò ẹ mọ̀ gbà tí sójà ti mú mi yẹn ó kọ́ rẹ̀ mi sára mi. ọ̀rẹ́ yé mi ó yé mi bọ̀ àwa náà láti máa já yín ẹ̀ tí ìlọ fáànù bọ̀ má wọ̀rí ó ní update kan tí mo fẹ́ gbé ẹ sí kó máa gbé ẹ lọ gbẹ̀ wọ́n wá tó bá ti lè ṣakọ wá ṣe bí àkíyèsí má wọ̀rí gbọ̀ngàn wàá gbádùn wọ́n máa fọ̀nà ọ̀rọ̀ ẹ̀ má wọ̀rí tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la tó bá ti di ìrọ̀lẹ́ tí a lè sì ti ní ìfà wọ̀rí sábà bá mi tó bá ti di ọwọ́ tú yẹ a máa rí i. ẹ ṣe. lẹ́mìí ẹ̀dìdé òòṣà lẹ́mìí ẹ̀dìdé olùdalẹ̀ ẹ̀dìdé gbogbo yín ni mo pè èṣù òfú akáyọ̀ mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀lẹ̀ òògùn lásán lé fìmọ̀kímọ̀ bọ́ra gbogbo yín ni mo pè kẹ́ ẹ̀dìdé kẹ́ wá jẹ́ mi. bó o ní. ẹni bínú pé mo disturb iṣẹ́ yín ni. ó dẹ̀ wá tọ́jọ́ mẹ́ta kí ló dé. bàbá ẹni bínú pé ó tójọ́ mẹ́ta ọmọ líle mo mú wá fún yín pé kẹ́ bá mi ṣe bó ṣe máa ń rí. ìgbọ́ ṣó o le. bàbá ó máa ẹ má ayé ọmọ yìí ìjà. ẹ má filẹ̀ òun náà máa. kò sí wàhálà tó bá ti rẹ́dì. ẹ bá mi ṣe báyìí mo ìfẹ́ nǹkan tó máa lọ tó tún máa padà wá. ká ṣe báyìí báyìí. ká ṣe báyìí. kò sí wàhálà tó bá ti rẹ́dì. ó ti rẹ́dì. kò sí nǹkan kan tó. bó jẹ́ èní bó jẹ́ ọ̀la ẹ lè bá mi. igbó ṣé wàá padà wá lé ní àbí ká wọlé ní. ó máa lè wá lé ní ẹ má wọrí ó máa wá ó máa padà wá. wàá padà wá. kò sí ìtẹ̀sí tí. ó dáa náà ká kó o padà wá ń gbà yẹn. ọmọ ìdíjí ṣe ẹ má wọrí. ó dáa ó dáa ń gbà yẹn kó o padà wá o kó o padà wá ṣeré. ẹ̀yin ìyá mi o mo kí yín o. bó o ní. bàbá mú wa o bàbá torí nǹkan tèmi àtọ̀rẹ́ mi fi wá lọ́jọ́ yẹn torí ẹ̀ náà mo ṣe padà wá o. n ò lè kí ló fẹ́ kí n ṣe fún ọ gangan. ẹ wò bàbá mo fẹ́ kẹ́ ṣoògùn fún mi mo fẹ́ di àpátápìtì. ìyẹn ló kéré jù fún mi ọ̀dọ̀ èmi ó dùpẹ́ la ló wà èmi wo ìyún ló kéré jù mo jogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó bí mi lọ́mọ ni oògùn kà ló ń bẹ lọ́wọ́ mi jù wo ṣó o lè rẹ́gbẹ̀rún mẹ́wàá. ẹgbẹ̀rún mẹ́wàá máa wá ṣebí tí n bá ti rẹ́gbẹ̀rún mẹ́wàá gbogbo nǹkan tí mo fẹ́ máa ṣe fún mi. wo àwọn ìyá mi ó bẹ lẹ́yìn rẹ ó ti tọ́nu ìwọ ó lọ ó kó wá kó tó dé n ti pẹ̀lú gbogbo nǹkan tó jẹ ó dọkùnrin nu bèrè lọ́wọ́ ọ̀rọ̀ rẹ tó mú wa wá oògùn kan bẹ lọ́wọ́ mi mo jogún rẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi ni mo lè sọ ẹ̀dá yán kó tó lọ. ẹ sọ pé. Àyìnlá o tẹ́tí kó ọmọ gbọ́rọ̀ ẹnu mi ó ti wá dọkùnrin ilé ní o wo ìwọ́nrán olókun tó náà wọ́n tó lókun ò lè tó lókun ìwọ́nrán ọlọ́sà tó náà wọ́n tó lọ́sà ò lè tó lọ́sà gbogbo àwọn ọ̀tá rẹ̀ tán náà wọ́n dìtẹ̀ mọ́ wọn ò lè tó ọ wo mo ti rú alágbára lẹ́yìn àwọn ìyá mi ti dẹ́yìn rẹ wo agbára ló ń wò lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti dojú kọ ẹ́ wo ó rèé ìbẹ̀yìn ìyá mi akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run lánú rẹ ó gbọ́dọ̀ pa ó kó mí
ó dọ́kùnrin nu tó bá pọ̀ ó agbẹ́dọ̀ ó gbọ́dọ̀ pọ̀ ó dọ́kùnrin nu lẹ́nìí Àyìnlá máa tẹ́tí kó máa gbọ́ mi pẹ̀lẹ́ ó dọ́kùnrin nu wo àwọn ayé tí ń bẹ lẹ́yìn rẹ o àwọn ọ̀run tí ń bẹ lẹ́yìn rẹ gbogbo nǹkan tó bá ti fẹ́ wọn béèrè àṣẹ ní olókùn ló ń jẹ́ kó lókùn máa ṣe gbùgbùlùgbù nínú omi àṣẹ ọlọ́ṣà ló jẹ́ kó ọlọ́ṣà máa ṣe gbùgbùlùgbù nínú omi pẹ̀lẹ́ wá tẹ́tì rẹ kó gbọ́ o ìbọn ayé ń bẹ tí mo máa gbé fún ọ kò sí bẹ́ẹ̀ ni náà ṣe lágbára tó láyè tó bá kọjú ìbọn náà sí ọwọ́ kan kò ní jẹ méjì ẹ̀yin ìyá mi o akọ́dá ayé mo ṣèbà àṣẹdọ́rùn mo ṣèbà ìbẹ̀yìn lúbúlúbú ojú ọlọ ìwọ̀nrán olókùn ìwọ̀nrán ọlọ́sà ẹ̀yin adẹ́rán ẹ̀yin alàró mo pè yín lẹ́nu nítorí mọ́nàmọ́ná kì í ṣíjú ẹni tó pa ọ̀yìn sọ́nù kì í ṣíjú Olódùmarè ẹ̀yin ìyá mi o ìwọ̀nrán olókùn tó náà ó dàbí olókùn ó dé ẹ̀yìn kó tó dé ìgbà ìbọn ayé ìdá wo ọ̀dọ́kùnrin lé nínú sórí ìbọn yìí ó yá gbà kó yín ó ti dòkúta lẹ́nu ó yá yín ó dọ́kùnrin inú lẹ́nu wo wọn dàgbòrò lọ mo wà lẹ́yìn rẹ bíi ké àwọn ìyá mi náà bẹ lẹ́yìn rẹ. ìwà tí kò dáa kò yẹ fọmọlúwàbí. Ọmọ landlord ọmọ landlord iná mi dùn pé ọmọ landlord ẹ̀ẹ́dẹ̀ jẹ́ mi á dára fún yín o. àwọn yòókù nǹkan. bàbá jẹ́ ká máa bá nǹkan tá à ń ṣe lọ wọ́n á join wa later. Ayinke ọmọ mi tó dán tó jọ bàbẹ́ ọmọ ẹlẹ́wà tí inú mi kàn máa Ayinke. tó ń gbọ́ mi wo bíbá yìí má fi olórí burúkú pẹ́láríṣì yìí o kò lówó lọ́wọ́ fake life ló ń live. bàbá tí bá súnmọ́ yín mo lè fún yín fọ́ lọ́rùn. come and shut up your mouth ẹ máa tẹ́wọ̀n ẹgbẹ́ mi. ẹ wo bàbá kí ni gbogbo yamayama yìí ṣé kọ́ta wá jókòó ṣe bíbá ilé lè. èmi níbi tí mò ń lọ o àbí òní gbogbo rádaràda ìbáyìí. kí ló ṣe ìwọ. kí ló ń ṣe. bàbá Ayinke mi ò láìkẹ máa sọ fún ìyá Ayinke o. That's my daughter. Ayinke. ọmọ tó dùn ó dùn wò. mo sọ fún olùgbò pé ìjẹ́ ti o. bàbá tẹ́ bá ní nǹkan gidi láti bá wa sọ mo níbi lọ o mo níbi lọ àwọn èèyàn ń dúró dè mí ẹ jẹ́ ká máa kúkú ń bì. ẹ wo gbogbo ìta ń sọ dùn ṣó ti yẹ yín báyẹn bàbá mi ti fẹ́ fi owó kún wọlé èmi dẹ̀rẹ̀ èmi Àyìnkẹ́ èmi gangan ní PA wọn so in short ṣá ká má sọ̀rọ̀ jìnnà torí ibi tá à ń lọ òjì ó dà pé epo tí wọ́n báyìí a fẹ́ fowó kún wọlé lọ́rọ̀ kan tó bá ti di next week owó lé wa ti di 8,000 naira. dáàdi ló lẹ tẹ̀ ń gbà lọ́wọ́ tẹ́lẹ̀. 2,500. ẹ ṣe mistake ká ní mo ti gbọ́ tẹ́lẹ̀ ní 10,000 ní máa gbé sí but torí pé epo tí wọ́n báyìí epo tí wọ́n 5,000 yẹn gan 8,000. ẹdùn bàbá àtọmọ ẹ ní sùúrù mi understand mo ṣẹ̀ṣẹ̀ kó dénú ilé yìí ni mo dénú ilé yìí ń sin mi ò tí ì lọ́dún kan ẹ̀ ń sọ pé mo máa sanwó lé gbọ́ ṣé fún wa ní notice gbogbo eléyìí ni. epo tí wọ́n ní. so pàtẹ́ pé wọ́n ń sin orí wa lẹ́tí máa yọ ara ẹ̀. kí ló ṣe wọ́n gẹ́ yìí. epo tí wọ́n ní. 2,500 mo ń gbówó lé tẹ́lẹ̀ mo dẹ̀ increase it sí 8,000 then go outside and go and price some house. nílé wo nílé tí ò ní tọ́lẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ nǹkan aránjú jẹ̀kọ̀ ọ̀bùn tó fẹ́ máa jẹ́kọ̀ kéré. ìgbà wo la ṣì kó dénú ilé iná ó yẹ kẹ́ lè bí tiwa sálárì ibi ta ti ń ṣe kò increase na owó epo wọn a máa sanwó school fees àwọn ọmọ ẹ bí tiwa ẹ má gbogbo bùkátà lé yín lé o sálárì lọ́wọ́ àmì rẹ́ǹtì lọ́wọ́ náà. ẹ mọ kọ́ tó ṣe yín sà. ẹnu ẹ gbé láti 2,500 ẹ gbé sí 5,000 ẹ gbé lọ 8,000 kí ló ń ṣẹlẹ̀. hello please hello. kó dùn ló lálágbẹ̀dẹ yín fọkọ́tà. I stick to my word kẹ́ni kan máa gbomi lẹ́nu tó bá gbomi lẹ́nu máa dẹ́rẹ́ jáde ni. yes. owó ilé ti ṣe kí ni ó ti wọ́n. dáàdi mi ìyàwó yẹn tẹ̀ máa wọ ẹ ní sùúrù. ẹ ní láti ní sùúrù. bàbá ọmọ tó ń ṣẹlẹ̀ òye mi o èmi jẹ́ bẹ̀rẹ̀ sí ọlọ́mọ mi sọ̀rọ̀ tí ó gbádùn lẹ́nu nígbà tó máa débẹ̀ tẹ́ bá rí ọ̀gá àwọn ará tó wá tó wá bá mi sọ̀rọ̀ èmi tó lọ bá mi sọ̀rọ̀ èmi tára ń kan
èmi sọ fún pé kọ́kọ́ wọlé wọ́n sọ fún mi pé ta lèmi jẹ́ wá inú kọ́ mi ara kọ́ mi o inú bí mi o sábà lóye tí mo jẹ́ sá bọ̀n kankan ló mú mi dùn tó múnú mi dùn pàtí mo dé bẹ́ẹ̀ tí mo sọ fún wọn pé wúlì pẹ́sì bì tani bàbá wọn ẹ bá rí àwọn náà tó jáde tó sọ pé òun fẹ́ fèsì mi wọ́n ti ta lọ́rọ̀ ìmúra mo jẹ́ kó máa jí wọn ni Deblack ni ó bínú ni tó bá bínú tó kù sẹ́ tó bá dúró tó bá wò ó wọ́n bí wọn dá ọkọ̀ wọlé bàbá àbọ̀ sí èrè wọ́n bí wọn ọ̀sẹ̀ bí ìyá wọn wọ́n pé 20 o ní fẹ́ kú náà sẹ̀bọ̀n. Deblack rẹ̀ lè wá fọ́ láyé jẹ ọ́ ó yẹ kó ṣe kí ni káyé kó lọ́ọ́ mọ̀ síbẹ̀ pé ayé ìyá ìyàwó ní kú wọ́n tẹ̀ tún bí èèyàn lẹ́yìn ìyá Deblack lẹ́yìn ìyá mi ọlọ́run ìyá sí aṣọ wa kéré. èmi ká ń kọ. ẹ jẹ́ ká yá lọ ká ṣe tí wọ́n mọ ẹni tó jẹ́ Deblack gangan. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nǹkan tó ẹ jẹ́ ṣẹlẹ̀ kó mọ ẹni tó jẹ́ Deblack èmi ò rán èèyàn o ẹ̀yin ìyá mi. ẹ dúró náà kí ni gbogbo ọ̀rọ̀ ń pàlàpàlà yìí gan-an wọ́n láriwo òṣì tẹ̀ ń pa sí hàn lè sí ẹ̀ jẹ́ kí yàn sùn ìwọ ń pariwo òǹjọ́ lórí ìdúró láì gbọ́mọdé ni eléyìí náà ń pariwo kí ni gbogbo nọ́ńsẹ̀nsì rẹ̀ jẹ́ ká sùn nínú ilé. ló ṣẹjọ ibo ṣó gbé pàkó fún mi ni ọgá bọ́tà àjọ kókó bí báyìí. mọ̀ pé ìyá tiẹ̀ ti fòbòjò náà má wọrí ẹni tó tẹ̀gà yín mà lọ pè wá. bàbá calm down ìbẹ̀rẹ̀ lè tiwa bàbá ojú ìmọ̀ tiẹ̀ ma ti bá gbá méjì ọmọ tẹsẹ̀ lébọn ni o tó bá lójú kòkò ló máa gba méjì o. wá Deblack máa gbágbá ara lẹ̀ tí bá dé bí Deblack bá dé bẹ̀rẹ̀ Deblack kí ló ṣẹlẹ̀ gan máa ní sùúrù náà kí ló ṣẹlẹ̀. ọ̀gá máa nà ọ́ sálàyé sí wa kí ló ń ṣe ẹ̀. màá wo bọ́mọ ẹ ṣe ń bá mi sọ. tí báwa náà la gbé ẹ débẹ̀ tàbá lè sọ wípé a fẹ́ gbà á lọ́wọ́ ẹ náà kò sí nǹkan tó. Ayinke òkè bẹ́ẹ̀ gbọ́n ìsọ̀rọ̀ rárá o wo àìtí ìsọ̀kan tán wo bó ṣe ṣorun sórí ó tún lọ tíǹtì run Ayinke bàbá yín dẹ̀ ló ń bá yín jẹ o ibi tó bá bá yín jẹ dé àjọ tó ní ti. kí ló tẹ̀yìn náà ń ṣe báyìí ẹ wo bẹ́yìn náà. bẹ́ẹ̀ sọ́jọ́. ṣe ti rí bẹ́yìn. Are you okay? Are you normal? tó gbádùn. àbọ̀ ẹ lọ́wọ́ tún bòrè ká. Àyìnlá sórí bàbá ẹ ló ń tiẹ̀ ibi tó bá máa tiẹ̀ dé ó jọ máa tó yín ti. òun ló ń lọ níwájú náà yẹn. wọ́n bá yín sọ́ọ̀sì yẹn jẹ́ gbọ́rọ̀. ọmọ ilẹ̀ yìí ló ń gbọ́rọ̀. kí ló dé gbọ́dọ̀ ta ló ṣílẹ̀kùn fún ẹ. iṣẹ́ èṣù ni kí ni iṣẹ́ èṣù ni kí ni tó bẹ́ẹ̀ kó pa bàbá mi kọ́ ló bá fọwọ́ kọ́ mi. Ayinke ó sì tún bọ́ ọmọ yín rìn. mi ò bá rìn o èmi kẹ̀ ta ló mele má fọwọ́ kọ́ mi. má lò. dìde má dà wọn lóhùn dìde. ẹ ní kí ni ẹ fi sílẹ̀ jàre. Àyìnlá dìde nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ jàre. ẹ wò ó mi ò mọ̀ pẹ́ o ṣe ti rí bóun ló gbà fúnra rẹ̀ ní ìsìn. tó ti tó jọ. Àyìnlá. wà ní ọmọ tó máa kó ti létà ọlọ́run ò ní yẹ ká dìde. ọ̀gá mi o dọ́sà. ọ̀gá ibi tẹ́ ẹ lọ wá lọ ilẹ̀ dá pọ̀ o ibẹ̀ dùn pọ̀ ẹ wo bẹ́ẹ̀kì kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé pọ̀ ká lọ. ara ẹ̀mí ṣe fẹ́ gbọ́ ẹ máa fọ́ ajé gbọ́ wàhálà ìtara ìfọ́n láìlẹ̀ ìlàwà ẹ wo bí ṣe nígbà tá a dé bẹ̀ tá a bọ́ọ̀sì ẹ̀rú rẹ̀ tá a bá wọn sọ̀rọ̀ tá a kó sí wọn lórí tá a mú sí wọn lórí ọ̀gá mi 50 bẹ́ẹ̀ làgbà fún mi. 50,000. olóòfù wa. 50 bẹ́ẹ̀. ọ̀gá 50,000. 50,000. my dear. àti jẹ́ sí kí n ṣàmàlí owó láwọn abẹ́ o. lẹ́nu àná sí èyí 50,000. àbí kí ló wọ ní títà. ṣe ẹ̀dá pé a máa wọnú bẹ́ẹ̀sì lé wọn. ọ̀gá pẹ̀lú 50,000. alẹ́gbẹ̀rún jákẹ́ òun ya wèrè ṣá. ọ̀gá yìí tó ní pé nínú 50,000. Korea ọ̀gá Korea ọ̀gá tó lóyún burúkú ni má kàgbà kan tó lóyún burúkú lẹ́yìn tó mẹ́wàá kọ́ṣẹ́ ń bí ni. my dear 50,000 lẹ́nu àná sí èyí. náà mo ṣe rò pé bóyá kan nínú bẹ́ẹ̀sì lé wọn. tí ní sùúrù àgbọ̀gbọ̀ tí ń fojú ní sùúrù náà 50,000 ló ṣì wà ní àkáǹtì báyìí nísìnyí káwọn ní àwọn ènìyàn máa fún 225. ọ̀gá kí lè sọ. Korea. ọ̀gá mi. ẹlẹ́dàá tó pẹ́ fẹ́ fún wa. Korea Korea ọ̀gá olóyún ìbúkú ẹ̀ ló gbé wá bí. ṣé wọ́n ń kọ́ṣẹ́ ọmọ ta ló kọ́ṣẹ́ ọmọ ta yìí. ọmọ mi Korea. olórí olórí lè gbọ́ ọ̀kọ̀ọ̀kan mọ́ orí máa yọ lórí lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn. aláyé
bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ aláyé kí ló ń pè ọ̀gá sọ̀kan tó bá bá wa ni o aláyé ọ̀gá pọ̀ jù. hello identify yourself kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí mo gbé fún yín mo fẹ́ clean job as in mo fẹ́ iṣẹ́ tó bá neat iṣẹ́ tó neat nìkẹ́ bá enter there sọ yìí ẹni yẹn ní agídí gan. níwájú àwọn níwájú Deblack tí kò pọ̀ ni. ẹ lè fẹ́ nídìí ẹ̀. Ajigbare má sọ lẹ́wọ̀n wá tó wá are you for ṣe mo kàn tó sọ wá mi ò lọ stroke. ọ̀gá Ajigbare wá fọláyé lọ́wọ́ sọ náà. ọ̀la olórí má bínú mi ò mọ ọmọ tí náà bí 100 for ọ̀gá mi. láyé tèmi. ṣé èmi ìlú ọ̀nà ọ̀bọ̀ sí. ọba jalè má gbé owó. èmi ò kí ń lò bọ̀. olóò. ṣé o mọ orúkọ tó pè mí ni Deblack ọmọ landlord. ó pọ̀ àwọn eléyìí. bẹ́ẹ̀ tẹ̀ sáré dára pọ̀ fún ẹni fún èmi máa ń pè bọ́ jáde ni ajé láti inú afẹ́fẹ́. tí kò pọ̀ lé sí. àbí ṣé kí a dára fún mi. láàrin òun sáré yẹn fọ ẹja kó má mi rẹ kú. igúnnugọ́ ẹ̀ ò sálú ayé ògidì bàtà àwọn ò sálú ọ̀hún. irinṣẹ́ mi ti ń bẹnu afẹ́fẹ́ ó yẹ ẹ bá mi gbé. yàgò náà yàrá yàgò náà. ẹ káàsán. ẹ káàsán. ẹ ra ẹ kú àṣàrò. àwa ni ẹ yóò. kú ọ̀rọ̀ ọmọ ẹ kú gbìyànjú. ìyá landlord nǹkan kan wà tí mo ṣàwárí lórí ọ̀rọ̀ ọmọ yín. ariwo ẹ ti pọ̀ jù nígboro kìkì ẹ̀ kàn àṣẹ̀yìnlẹ́nu ti kún jù ládùúgbò. mo fẹ́ mámọ̀ràn wá pé kẹ́ bá jáde yín ìyẹn landlord wa kẹ́ bá wọn sọ̀rọ̀. ọkùnrin ló mọ ẹran mo ṣe lè bá wọn kó bá sọ̀rọ̀ níbi tó ti lè gbọ́. mo rí gbìyànjú mo mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni ṣùgbọ́n kí bàbá yín náà kàn dá sí kàn pé one on one kàn pé kàn bá sọ̀rọ̀ tọmọkùnrin ń gbọ́ kó bá lè yí padà because tó bá délẹ̀ tán mo dẹ̀ mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni ẹ̀ láyà wàhálà. ẹ ṣe ẹ̀kọ́ àìkè ìsinmi ọkọ mi kúkú ń bá sọ̀rọ̀ ṣe rí àdúrà nìkan báyìí ló kù. jẹ́ pàdúrà náà lè jẹ́ ká tẹra mọ́ o ọlọ́run á gbàdúrà wa lórí ẹ o. àmín o ẹ ṣe gan ni o. ọlọ́run á ṣàánú wa o. ẹ ṣe ẹ̀yin dẹ̀ máa bá mi kó fàdúrà lórí. àní dákẹ́ àní dákẹ́. ìṣòro fẹ́ kú sí wọ́n ti rọ̀ pé tí ilé iṣẹ́ àmà àdúgbò ìbò kéré eléyìí ò dá olóyè burúkú ní bẹ́ẹ̀ kí ó mú iṣẹ́ tó yá fọ́tò sí ìgbà yìí. sọ́ọ́lẹ̀ bàbá jáàmà sọ́ọ́lẹ̀ bàbá. Korea ọ̀gá máa ní tó ti pẹ́ tó ti gbogbo ẹnu ìgbà yìí. ẹ má bí lọ́gà. Korea ọ̀gá kí ló ṣẹlẹ̀. ìgbọ́dọ̀ ti dé ọdún ọ̀gá. aláyé mi ṣe fẹ́ gbọ́ wàhálà ti ṣẹlẹ̀ gbóró ti dà Ọlọ́run ti bọ́ọ̀sì. Ọlọ́run kò yẹ eyín sẹ̀ ṣe fẹ́ gbọ́ ìjì ti jàǹtà ó ti gbẹ̀yìn tẹ̀ wá lé. Ọlọ́run ti gbẹ̀yìn lọ́gà ìdí ti gbẹ̀yìn sábà yé. ẹ wo bí. jíjà ta bẹ́ẹ̀ni. ó gbé mi lọ. Ọlọ́run ti gbẹ̀yìn lọ́jọ́ yẹn. ó ti gbẹ̀yìn fà. Korea òun fọ́tọ́ Korea òun fọ́tọ́. ọ̀gá ju ẹbí yẹn lẹ̀. ọ̀gbẹ́ni dákẹ́ òjà wèrè ní. ẹ wo aláyé mi ṣe fẹ́ gbọ́ ibi tẹ ẹ̀rọ wa lọ ọ̀gá mi sẹ̀ a ti débẹ̀ àwa ti gbé wa ti ṣiṣẹ́ tó yẹ ká ṣe lórí burúkú ọmọ tó ṣojú dúdú yẹn ọmọ tó yẹ pé èmi máa ń lọ ṣeré níṣẹ́ bó ṣe dé nìyẹn ṣe rí bó ṣe rí báyìí ẹ̀rù dẹ̀ bà mí àyà mi já ní ìmọ̀ kan tí mo fẹ́ ṣe ṣe rẹ̀ kí n wọlé ẹ fẹ́ gbọ́ ó ti gbówó lọ o. ọgọ́ ó fẹ́ gàdé ni ó fẹ́ gàdé àbí ìbàdàn. mo strong pa ó yẹ kẹ́ ẹ mọ̀ mí ìbò. Black gbowó lọ́wọ́ yìí. ọkọ mi kí ló ṣẹlẹ̀. ó ní lọ́dọ̀ táwọn ló gbà ọ̀gá. kí ló ṣẹlẹ̀ ọkọ mi. ọmọ tí ma wò ló di Black gbowó lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni ọ̀gá di Black Ayinla. ọ̀gá ọdún ẹ̀pà ló gbà ọdún ẹ̀pà. kò dé àkíní wọ́n wá ṣe. ọ̀gá mo bínú tán tí mo tẹ̀lé mi àti tí mo fún mi lé. ṣùgbọ́n omi pọ̀jọ kàlọ́ ọ̀gá Ọlọ́run. omi pọ̀jọ kàlọ́ Ọlọ́run. Korea ọ̀gá di Black gbowó lọ́wọ́ yìí. ó gbowó lọ́wọ́ ọ̀gá. ó ti tó sórí gbogbo tó ń ṣe yìí mo mọ̀ ká kọ́ ni ológun kú ṣòó tó mú ẹ wá bí kò tí wà lá ẹ̀yẹ wọlé lọ ẹ̀wọlé lọ ẹ̀wọlé lọ. Korea ó dùn mí. bẹ́ẹ̀ kì í bá mi sọ ẹgbẹ́ dàtọ̀ ìdúró gbogbo tó má jẹ. ààrẹ kò sí tó kè mí ẹ̀yin lẹ mú wá bí ẹ wá inú bí mi dáhùn kan bá bí ẹ sọ fún ẹ wo ẹ wá nǹkan ṣe sí o. òṣùpá rẹ máa lọ. ọmọ yẹn gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ o.
àbájá ìgbà tó tọ́ bàbá tó jọ rẹ̀ ni màá bá tọ̀rọ̀ kò sí wàhálà. mo ń wò kankan o mo ń wò pé ìsí gbogbo àwọn afi lọ ẹ̀ fún squad mo ń wò pé kẹ́hìn ṣe kíni kẹ́hìn kọ́kọ́ mẹ́lò náà káwá kọ́kọ́ lọ ná ká lọ fún ti jágbó ká mú nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ tó bá ti dígbà níwọ̀ ọ̀ lè gbé bàbá a máa kàn sí àbí kí ni mo sọ sílífà jẹ́ kí bàbá mú. mi ò ní sí ẹ náà ó lọ bí bàbá mi ọlọ́ọ̀ tí bá kọ́ lọ fèsì ògbó yẹn wáṣọ á jẹ́ màá gbẹ dé bẹ́ẹ̀. ọkọ tí mo sọ ẹ bóyá máa jẹ́ nìyẹn àti òwòlé kọ́kọ́ jí kó mọ̀ yàn first attack bàbá mi. èèzó ara ẹ àwọn gbèǹde bẹ́ẹ̀ ọlọ́ọ̀ báàgì bẹ́ẹ̀ aláyọ̀ tẹ̀lé ẹ ṣe nọ́ọ̀mà ọ̀gá ṣe nọ́ọ̀mà wọn náà sọ pé wàá bẹ òkọ náà púpọ̀ náà kò ṣáà ṣe lọ́lẹ̀ lẹ́bẹ̀. hello bọ́bà. ọ̀gá ṣe nọ́ọ̀mà bọ́ síwájú aláyé kò jó. hello bàbá. ṣe nọ́ọ̀mà jọ. wá bí màá bọ̀. má jókòó lẹ́sẹ̀ aláyé jáde. kí ló ṣe yín tẹ̀ ń pariwo báyìí. àwọn o. kí ló dé kí ló fa gbogbo rọ́bìṣì. bọ́sì ní kò jókòó lẹ́sẹ̀ lórí náà. kí ló ṣe yín tẹ̀ ń pariwo báyìí. ọmọ ẹlẹ́wà kó sì wà bíbá ẹjọ́. kí wá sí bíbá ẹ̀ ṣó tọ́ láàánú. ṣùgbọ́n tó ń bá sọ̀rọ̀ ṣe. wà sọfọdí báyìí kékeré. kí ló dé. ọlọ ò jẹ́ kó mọ̀. etí màá tún tún gbá. wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. kí ni ìjà ẹ bẹ́ẹ̀ ṣe. mo bọ̀ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. máa lè jẹ ọtí bẹ́ẹ̀ tí ló wà ní. o tún dé. bàbá máa lè jẹ. ọmọ yẹn náà pọ̀ náà wà lọ ṣàkọ tó pọ̀ tó mi. ẹ wá kí ló ń ṣẹlẹ̀ ṣé ìbẹ̀rẹ̀ jókòó sí tẹ́ fi ń ṣe wẹ̀rẹ̀ ìjọ tẹ ṣe kéjì lè jọ ọjọ́ sí lè jọ. ọjà tó ìwọ náà. láti lè kú yù. calm down wá àti òkè ẹ̀wọ̀n lọ sí mú ẹ wá tó dẹ́ wò wá ibi bàálù wò fèsì. bẹ́ẹ̀ni láti ṣe káàpì sọ ní Empress. I no cap you no dey reason me again you don hear ṣàlàyé wọn mo ń bá sọ̀rọ̀ main speaking may I dey hear you. tó bá lójú kò wọlé máa jẹ bí pàṣẹ tó bá sọ. ọ̀gá bọ́ọ̀lù ẹ̀ jọ́kọ́ ọ̀gá ẹ̀ bá bá pariwo náà. jókòó síbẹ̀ ọ̀gá ẹ̀ ọ̀gbẹ́ni ìwọ ló lọ gba gbogbo owó tó yẹ káwá gbà ní àbẹ̀tẹ̀ tiwa ìwọ ló lọ gbà má lọ rò ó wọ eléyìí o tó bá ṣe kí ló bá lọ rò ó ẹgbẹ́ ìjà ló máa ń mọ ìyá ìrọ̀lẹ́ yìí o. àfi ìwọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ṣé mo kọ́ tó ṣe sá. aláyé jókòó síbẹ̀ lẹ ọ̀gá ìwọ agbá lọ́rọ̀. àbí ti lajú o aláyé jẹ́ mọ̀. ìjọ ṣe 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 ìdòdò ṣe ṣe jọ lẹ́yìn àtiwá. ariwo jẹ bátìrì ó ṣì wọ́n tiẹ̀ tún láwọn lóhùn tó dà mọ́ ń gbọ́. o ti ní lífà gan. tí mo fi wọnú kàbá ẹ. ilé káfí wẹ́sẹ̀gbẹ́ enter your kàbá you wait me say you enter our own kàbá you just dey do anyhow you dey jojo you dey ṣe you dey collect the money wey no reasonable to collect you wan collect. mo ń bọ̀ o ti fọ́tọ́ ṣàlàyé mi lójú o àlàyé jẹ́ ó mọ̀ wọ́n má yẹ kí lè máa sọ sí wa lára àjà tó ṣẹlẹ̀. èmi àpátálágé mo bá dá olùṣà òkè gbà bóyá báradà. ó yà jẹ́ máa lérí bẹ́ẹ̀ náà páàkì tó wà yẹn ó yà pààrà náà. kò dẹ̀ ní dáa fún ẹ kò ní yẹ. mi ò gbọ́ ká mi rí. báwo ni bọ́wọ́ mi máa lọ yẹ fún ìgbà tí mo tó wà yẹn. ó lè bẹ̀rẹ̀ báyà. ara ẹ má jọ ọ má gba ọkọ lè sọ. aṣọ lè bẹ̀bẹ̀ gbọ́gbọ́n náà gbọ́gbọ́ ìyá ẹ̀. aláṣọ ìdáwọ̀ yẹn ni ọ̀gá ìmọ̀ bá sọ̀rọ̀ mọ́kùnrin ọ̀gá aláyé ó ti ọ̀gá ẹ má fèrè yìí lẹ̀. aláyé wo ọkọ̀ ọlọ́jọ́ lọ́jọ́ báwo rẹ̀ pé mo fọ́ fún ẹ o mo ní pátá bá mi dẹ̀ wọ́n láti ẹbí ó ti yẹ ẹ máa mọ bó ṣe lọ ìyá yìí máa bọ̀ sí i iná ọ̀gbìn. Mami, ẹ bá
ọ̀rọ̀ yìí pọ̀ ẹ̀jẹ̀ fún mi Pepsi kan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí serious. Ṣé gọ́mà? Yes. Ẹ ká sọ bó dáa mi. Ẹ wò mo ti wá yín lọlé gan. Ọmọ ìyàwó lórí ìbùkún kan ló ní pé wà ń bì báyìí. Ọmọ Landlord yẹn Deblack àbí kí ló ti máa pòrúkọ ara rẹ̀ gan. Ó lè gba etí mi. Olórí ìbùkún láyìn là. Èmi ò mọ láì ṣe kankan fó lè gba etí mi. Ok, ní sọ níbẹ̀ jẹ́ ká lọ. Abẹ́tẹ̀ náà ló wà. Jẹ́ ká lọ. Ẹ bọ̀ wá. Lóde ẹ̀gbọ́n mi. Lóde. Jẹ́ ká lé lẹ́rọ lọ ná ká tó fà bàbá ìdí ẹ̀. Àyìnlá, kí ló tó gbá búrò mi létí? Àbúrò ẹ̀ wù dì ní. Èmi ló tún lówó fún Àyìnlá. Ilé ẹ̀ máa ti ń gajò onírè lọ Àyìnlá. Ṣé torí pé dádì ẹ̀ kọ́lé síbẹ̀ àbí yeye face man slap you fún kọ́ síbẹ̀ ló ṣe ń ṣe ogun kan tó ń ṣe láti Ọkọ̀ tó gbójúlé ni ló bàjẹ́ bírí. Èmi náà lè ń bá rí báyà. Ló bẹ́ ṣe fún wọn. Àbó fẹ́ gbá àwọn náà létí. Ẹ̀gbọ́n mi kí ló ṣe ní? Àyìnlá. Ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀? Ó yẹ kẹ́ dúró ipa tí yín jẹ́. Ọlọ́run ò ní fún wa ní ọmọ tó máa kó ti létà. Ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́. Ayinke Deblack. Ọ̀rẹ́ mi, ẹbí ló mọ̀ pé ẹ̀mẹ́ta lèmi tí mo pè láṣẹ ìgbẹ́. Sórí wọn pé ìfẹ́ tó wà láàrin ìgbà àti kékeré yìí. Mo ò fẹ́ kí ìkọ̀kan kó gbà àárín wa kọjá. Bíi ti báwo? Ọmọ ẹ Deblack ó tẹ ojú ìmọ̀lẹ̀ máa pa o. Wàá pa bíi ti báwo? Àkànní kí ló sọ lẹ́nu ẹ tó ń dùn mú ẹ? Ṣó ti gbàgbé pé ọmọ mi ọmọ tiẹ̀ náà ni? Rárá, ọmọ mi kọ́. Tó bá ti dé ojú ìtàdé yìí, ọmọ oṣù ọmọ mi o. Ọmọ ẹ àárọ̀ ti ṣe kékeré àti ṣe kékeré rí. Tọ́mọ ẹ bá tún gbájú mi kọjá. Ìkan tójú ẹ bá rí kó fara mọ́ o. Mo sọ fún ẹ o. Nítorí gbogbo ìrìn àrà tọ́mọ ẹ bá mi ṣe yìí. Sídi ẹ ṣàmà ní mí. Ní oṣù ọ̀rẹ́ bàbá ẹ̀ mọ̀, mo ti ju ẹ lọ, mo ti gbogbo ju ẹ lọ. Mo ju ọmọ ẹ lọ. Ẹ tó bá lè dùn ní lọ, ó lè dùn nínú. Kókó báyìí làwọn fàdí tí o. Ó kìlọ̀ fọ́mú ẹ, mi ní sọ báyìí lọ fún ẹ. Ọ̀gá mi ẹ̀ dá lọ. Ọ̀gá ẹ̀ dá lọ. Akọni. Akọni wọ́. Má jẹ́ wojú ẹ o. Akọni, I'm talking to you. Ọmọ Landlord, Ayinke ọmọ Landlord, ọmọ Landlord. Ìyá Landlady, mo sọ fún yín o, ọmọ ìtẹ̀ ń wá lélẹ́yìí o, òun lélẹ́yìí o, ibi tó ti máa ń gbádùn ní lábẹ́ àtẹ́tẹ̀ o. Mọ́yìn mi, ṣebí mo sọ fún yín. Mo sọ fún yín pé bí báyìí ni àwọn ọ̀rẹ́ mi máa sọ fún pé wọ́n ti ń rí bọ̀dá mi. Pẹ̀lú ọmọ òṣì yìí, ọmọ rádaràda yìí tó lé bọ̀dá mi kúrò nílé. Àyìnlá, ibi tó máa ń wà rèé. Ṣé torí ọmọ ìlú ò ṣe wá sílé mú? Ó wá sọ bíbẹ̀ ó wá sọ dìlé. Ayé mi o. Ṣé mi ti fòbò jóná báyìí? Mo dẹ̀ gbàdúrà gbogbo àdúrà mi lórí ẹ̀. Ó kàn jẹ́ kó lọ lóòfo bẹ́ẹ̀. Ẹlẹ́dàá ò bá dẹ̀ ṣáájú. Ìwọ ọmọ Ayinke, sórí ọmọ yìí mo sọ fún ẹ. Mo ní ìwọ ló máa da ilé wa rú. Ṣé bó rè ìwọ ló jẹ́ kó wá sílé mọ́? Yẹ gbẹ́nu sọ̀tọ̀ jẹ́nu lọ jàre. Ó ní tẹ́ wá ń pariwo. Mo bá yọ ọmọ yín jẹ. Ayinla, ọmọ yín táyé bá. Ayinla, ṣó ń dọ́kọ̀ tọmọ yẹn sọ? Ṣó ń dọ́kọ̀ tí ó sọ? Bọ̀dá mi. Bàbá yìí ló bà ayé yín jẹ́ báyìí. Bàbá yìí ló bà ayé yín jẹ́ báyìí. Mo dẹ̀ sọ tí. Ó máa tẹ ẹjọ́ mi. Bọ̀dá mi ẹrú. Ara ẹ̀ nọ́mbà ẹ sọ, ọmọ tí òbí bá fẹ́ ló máa ń bá wí, ó dà kó tètè ronúkúwàjà o. Ṣé mi dẹ̀ mo bí ìwọ ọmọ yìí báyìí? Ṣé mi mo bí ẹ ṣe ibi tí bàbá ẹ̀ bá yẹ ẹ̀jẹ̀ dé báyìí? Sórí ẹjọ́ máa tún wọn. Ìwọ àti bàbá ẹjọ́ máa rán ibi tẹ́ bá jọ bára ẹjọ́ máa rán. Ọmọ Landlord Ayinke ọmọ Landlord, ọmọ Landlord, ọmọ Landlord. Never spoil. Ìyá ìyá dé. Ìgbà náà ní táwọn bọ̀. Bọ́bà ẹ̀ táyẹ̀ já
Kí la wá ṣe ń bí ọkọ mi? Orí ìwà tó pé ó ti fà. Kí ló ṣẹlẹ̀ ọkọ mi? Kí la wá? Èmi gbogbo ló máa ń mójú lóye jẹ́. Kò yé mi mọ́ ọkọ mi, kí ló ṣẹlẹ̀? Èmi ni Deblack. Wọ́n ló gbọ́wọ́ ọkọ mi wọ̀. Ọkọ tiẹ̀ ó ṣe bí kórè ní dàrú. Ó ń pera ẹ̀ sí díẹ̀ ṣíàmà. Wo kúnlẹ̀ kúnlẹ̀. Màá fi hàn ìdí tí mo tọ́ wípé mi Deblack màá fi hàn lẹ́nu. I will show you. Deblack. Kúnlẹ̀ jọ. Ayinla. Ojú. Sórí ẹ̀ ti dà. Ṣó ti ya wèrè rí. Bí ẹ kó ti máa gbọ́. Gbọ́gbọ́n náà ń gbọ́gbọ́. Ó ṣe àwọn tí wọ́n á kéré. Bàbá ẹ̀ tó jẹ́ bàbá Ayinla náà kéré. Ṣé bólórí burúkú rẹ̀ nígbà táwọn sójà mú ẹ lọ́jọ́ kìíní àná ṣe ní ìtumọ̀ àgbà ẹ̀rìn ni. Ó ti tọ ọ̀ká mi nínú mọ́lẹ̀ báyìí. Ó di dandan kí ọ̀ká mi kó fi ẹ jẹ. Deblack má tẹ̀ wo kẹ̀kẹ́ wọlé ó tẹ̀ ti ráyé mọ́ ọ̀rẹ́. Èmi ni sídìí ẹ̀ṣà máa ń gbé pọ́pọ́ọ̀fù wá bá. Wọ́n ló ṣe fún ẹ. Ta ló gún yán fún ẹ náà tó ń tọ̀bọ̀ ìṣòro? Ọjọ́ ẹ̀ ò ṣe ni. Ọjọ́ tèmi ò ṣe yìí. Ṣé o gbọ́ ẹ̀ ló ṣojú ẹ̀? Deblack Ayinla. Báwo ni ṣebí lè mo fi ẹsẹ̀ sí? Ẹ kò yé mi ni. O lè yí ẹ okùnrin ìṣòro. Wọ́n sọ. Èlò lè sọ pé ẹ pa lánàá yẹn náà. Àbá mi ọjọ́ ìgbé la pa àwọn náà. Ti yẹ bẹ́ẹ̀. Ah! Dìmọ́ mi, ọmọ kan bọ̀. Dìmọ́ mi kíá. But ẹ sọ pé wà ń bí báyìí ni náà. Korea. Ṣé ń wá ìwà ni? Àwọn tó sọ pé wà ń bí. Korea. Ọ̀gá Korea. ọ̀gá. Ṣùgbọ́n sọ pé wà ń bí. Ọ̀gá mo ní wọ́n bí báyìí lẹ́ẹ̀kan ṣe. Ẹgẹ́ mi jí bàjẹ́. Ọ̀gá bí wọ́n ti jápa ni. Wáwọn jáde. Ọ̀gá ìwé náà ti jápa, wọ́n ti jápa. Bẹ́ẹ̀kì, ṣé ní nǹkan tó kúrò? Ọ̀gá mi èmi kọ́ ṣé bẹ́ẹ̀ yìí ni ẹ̀yin tó lọ gbà fílọ̀ ọmọ ṣẹ́ ni. Oṣooṣo ya wẹrẹ ni. Ẹni sùn èso lórí burúkú lẹ́yìn tí wọ́n máa ń kọ́ ọmọ jẹ́ ní jẹ́bẹ́ tó mú wa kọ́ṣẹ́ lọ́wọ́ mi. Ọ̀gá ilé ẹ̀bọ̀ ẹ̀yin lẹ gbà fílọ̀ ọmọ ṣẹ́ ẹ̀wò ẹ̀rí pójú ẹ̀wò. Korea. Ọ̀gá Ọ̀gá lóde Korea. mo gallant. Ọ̀gá láti. Ọ̀gá mo gallant. Ìwọ tán mi. Ọlọ́run mi ó tẹ̀yìn. Bomi bí mo wà. Ọ̀gá ọlọ́run. Ṣé gbogbo nǹkan tẹ fẹ́ fi wá hàn mí bíbá ilé lẹ́yìn àbí? Ẹ fẹ́ máa bá mi practice wèrè àbí? Chairman tó bá ń wìn ẹ bá mi lọ́fíìsì. Let's go. Korea. Ọ̀gá ọlọ́run mo gallant tó alẹ́ ọ̀gá. Bẹ́ẹ̀kì jẹ́ ká máa lọ. Ọlọ́run. Korea jẹ́ ká máa lọ bá mi. Ọ̀gá. Àkótí létà ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́. Ayinke Deblack ẹ̀fún yàyín nísìnyí ẹ jẹ́ kọ́kọ́ bá bá. Mo ní ká fi àbẹ́tẹ̀ wá yẹn lẹ̀ ká wá ṣayé mi báyìí. Ọlọ́run bàbá mi ò dà bẹ́ẹ̀. Ilé bàbá òun bọ́ ọmọ lẹ́rù. Ajé àwọn ló ṣe ẹ̀ nílé ọmọ akílé náà àwọn akéde gbọdọ̀ ṣojo. He's plenty. Wo ilé láwọ̀ sínú òkè jàre. Gbọ́dọ̀ àwọn ìgbẹ́ bàbá mi. Wọ́n ló ní ilé ẹ̀ o. Àwọn ajayé. Ayinla. Wọ́n ló ṣe ẹ̀ ní ìpẹ́ wọ́n ló ní bàbá yìí. Gbẹ́ni lọ kí ló ṣe é? Ayinla. Bàbẹ́. Ayinla bàbá yìí lọ. Ó tẹ̀ ni. Ajé Ó tẹ̀ ni. Kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ láwùjọ tó sọ pẹ́? Wọ́n náà ti ń gbèbò tí pààyàn Ayinla. Pààyàn lójú ní yẹn. Bàbá kò sí bu àyè Ó tún ti gbé ẹ̀ṣọ́ kan lójú mi ṣé wà ókè. Bàbá yìí lọ ṣe irin ni o. Mo ń bọ̀ mo mọ̀ kan tí mo Tó fẹ́ ṣe. Ẹ̀gá ìṣe ká lọ. Bàbá mi. Bàbá ó ti lè sùn. Bàbá kí ló ṣẹlẹ̀? Bàbá ó ṣẹ́gun bàbá ẹ ní o. Kò sí ọ̀rẹ́ ṣe. Àwọn eléyìí. Deblack. Àbí di yellow àbí kí ló pè é? Ẹni wọn tó wá ti pè é. Mo sọ fún ẹ pé ẹni tó bá ní kí là ń ṣe òun là ń ṣe hàn. Ṣé kí ni o? As the CDA chairman of this community. Àìsàn. Ẹgbẹ́. Gbẹ́ta ni. Ìwọ ni àbí? Ìwọ lẹ já ńlá tó ń danú gbúrú. Wow. Ìwọ kọ́ ni chairman wá gbà rẹ̀ ní báràkì ìjọsí. Fine. Ọ̀gá sójà. Ẹni sùúrù kí ló ṣe yín? Ẹ tún ṣe ẹ wọnú ilé mi wá.
ṣé ti gbàgbé ni ajá tó bá wọlé tẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Ayinla gbọ́ àfọ́bí ní bàbá ara. Ayinla. Hello bàbá mo mọ̀ kúrò bí tí mo wà tó yóò ara lé mo fẹ́ kọ́ gbọ́ nǹkan tí a jọ ń sọ. Bó ni ìwọ ni. mo ń gbọ́ báyìí kò síyàn bí báyìí. Mo ní kí n pè ọ́ ṣàkíyèsí ni o. Ló bí mo ṣe ní kó lónìí o. Wọ́n ní sàábó lóògùn ṣe wí kó ba lè bó ṣe yẹ kó rí o. Èèpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ sátá lórúkọ o. Wọ́n gbọ́dọ̀ sátá lórúkọ o. Ata kò atarodo. Tó bá ti sọ́dọ̀ ògùn ọba jẹ́ nìyẹn o. Kò sẹ́ni tó fẹ́ jata bà mí. Ẹ wò kò sí kankan. Ẹ wò kò sẹ́ni tó máa jata rodo bà mí kò sí ẹ̀yẹn má fò. Ìyẹn gángan lè wọ mí àbí. Ata ó dáa kò sí wàhálà. Ó dáa báwọn kò kárí. Àmọ́ láìsí yẹn wọ́n dà lọ àwọn ìyá mi bẹ lẹ́yìn rẹ̀. Ó dàbọ̀. Ẹ ṣé gan bàbá. Ayinla sọmọ mi ti ń ṣọ́gun ó ti ń yálé babaláwo sọkò tó mọ̀ mi ń dáwọ́ lélẹ́lẹ́ ó ti ń ṣọ́gun ó ti ń lọ sọ́dọ̀ bàbá. Deblack má ṣe báyìí Deblack má ṣe ọkà. Baba ìyá come back here. Yes, move back here. Come back here. Yes, on your way. Yes, gbogbo yín pátápátá ni ṣe fara. Yes, if you move and eat, having a phone ready for the never move and eat, having a phone. Yes, we are moving. Ọjọ́ ìgbọ̀ngàn ọjọ́ kan ní tọ́lọ́hún. Àwa tó kù kágbáyé jèrè ó ní bọ̀. Ọlọ́run ò ní fún wa ní ọmọ tó kan kó ti létà. Ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́. Ayinke Deblack ẹ fún ya yín nísìnyí ẹ jẹ́ kọ́kàn bàbá balẹ̀. Ìwà burúkú ìwà tí kò dáa kò yẹ fọ́mọlúwàbí. Ọmọ landlord Deblack ọmọ landlord ẹ̀wọ̀n ọmọ landlord ọmọ landlord Ayinke ọmọ landlord ọmọ landlord ẹ̀wọ̀n ọmọ landlord. Never spoil the child and steady road. Òbí tí kò bá kẹ́hùn sọ̀rọ̀ ó máa kẹ́tàn sáfọ́fọ́ sí ọ̀rọ̀ ìṣítí. Discipline to the core. Ẹ jẹ́ ká ṣọ́wà wù níwájú àwọn ọmọ ọjọ́ làwọn bá lè dá. Ọmọ landlord ọmọ landlord ilé ọmọ landlord ọmọ landlord ilé bàbá ọmọ landlord ìjọ̀gbọ̀n láfi tí náà ẹtì ẹwà tẹ́rántì àtàrà lé ẹ̀tún wá ṣe. It's Meritino Beats. Ká sọ̀wọ́ pọ̀ bá ọmọ wí.